nígbà tí kidnapper wa bá mi bí lọ́sọ̀ gangan there are 14 of them kó bọ́n ká dà kó gbogbo ẹ̀ wá bá mi bí gbogbo ẹ̀ mọ́ra wọn mi ò quote the bible quotation o torí wọn ò lè gbọ́ yẹn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n dẹ̀ fà wá ti sílẹ̀ kan wá pa mí ọ̀kan wá gba nǹkan wọ́n dẹ̀ gbólóhùn tí mo mọ̀ tó jẹ́ ìmọ̀ bí adìyẹ bá gàba ohun ẹnu ayé padà gbégun bá wọ inú ẹ̀kú apàǹdọ́ ti darí ọ̀run bóyá gbogbo nǹkan ẹ bá wá ta ló ràn yín wá lára àwọn tó ń gbálẹ̀ bíi ọkọ ẹ̀ ló ní kán lọ múṣẹ́ mi ńlẹ̀ so tí màá wá ní irú ìmọ̀ yẹn gbogbo wa ò lè pé Jésù kò dá wa lóhùn lọ́nu gbogbo everybody ń pa o torí standard tí Jésù ń fẹ́ Ọlọ́run á ní mo dé ọ̀rọ̀ bàbá tí mo ń sọ yìí wọ́n ní pé 1960 ní family wa ti jẹ Ògún lówó ní ọ̀nà òṣèṣì bàbá èlò wa lówó tá a jẹ bí a bí 2 million mo ń kọ báyìí ní 16,500 mo kó 80,000 jáde bàbá ní nínú 16,500 wọ́n ṣe nǹkan yẹn tán 5 months after tí mi ní ilẹ̀ half a plot ní ilẹ̀ jáde lọ́fẹ̀ẹ́ ìwà ní kò sí knowledge Ọlọ́run wà ní iṣẹ́ ìṣe ẹ gbàgbé sà Ọlọ́run ṣe kí ni mo pè fún yín you are a Muslim I'm a Christian this is understanding and love ó yẹ ká máa jàjẹ́ ẹ̀sìn ni kí n kó kóńdóbò yín bẹ́ẹ̀ ṣe wà yìí I was a boxer I was a kickboxer I'm a martial art so fitness yẹn wà ń bẹ̀ mo ti lè gbá yín tẹ̀lé mímọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí alọ́mọdé àríru ẹ̀ ìyẹn ọ̀tọ̀ ìyẹn physical rebound dára tí n sọ pé ó ti wà ní òmìnira tí ẹ jẹ tí n bá ní kẹ bá bàtà sí kẹ kó sórí ẹ mọ̀ lọ ni ẹ tó bẹ́ẹ̀ Yorùbá ni ẹ bá sọ bẹ́ẹ̀ pé bàtà yìí ẹ fi ẹsẹ̀ òrìn délé ni o a ní ríru ẹ a ní fẹsẹ̀ yìn délé so Yorùbá ni ṣé you get my point now so and ewé ni egbò ni sà. fọ́nrán tí mo fẹ́ fi hàn wáyà mo fẹ́ kẹ́ jẹ́ kẹ́ farabalẹ̀ mi ò ní sọ̀rọ̀ ju 1 minute lọ mo fẹ́ kẹ́ wò ẹ̀yin pásítọ̀ bàbá Adébóyè bàbá Kúmúyì Oyèdépò gbogbo nípa pátá ẹ̀sùn mọ́ bí i ṣé lóòótọ́ ni ẹ̀yin náà lẹ́ẹ̀ máa tú àṣírí ara yín ọba Solomoni ti sọ ó ní jẹ́ kó máa tàn ẹ́ jẹ o jẹ́ kó máa tàn ẹ́ jẹ kó máa fi bíbélì tàn ẹ́ jẹ má dira ẹ ẹ jòkó sí kẹ́ má dira yín ẹ má dira ẹ wọ ọ̀rọ̀ bí kíní bó ṣe rí gẹ́lẹ́ ni bàbá yìí ṣe sọ yìí bó ṣe rí gẹ́lẹ́ ni wọ́n ṣe sọ yìí àwa ò tẹnu àtẹ́bu bíbélì àbí kùránì ò lè gbà ẹ́ sílẹ̀ lọ́wọ́ Boko Haram bó ṣe jẹ́ nìyẹn. ní parọ́ mo ń dó ọmọ àti ìyá ọmọ yìí ló ṣe wà yìí kíndìn yẹn kan ni mo ní ọmọ yẹn ni mo ń bá sùn lọ́wọ́ lọ́mọ yẹn pariwo èmi ti rò pé yóò ń dùn mọ́ bí èèyàn àṣẹ nǹkan kan ti wọlé there are supernatural fáwọn tó ní ẹ̀kántà ìgbà tí máa wẹ̀yìn áńgẹ́lì ni mo rí tó gbé ìwò dání so ọ̀nà tó di bí 1:30 lóru ló jí mi kí n jẹ́ kí n tẹ̀lé òun wọ́n pe ẹbọra yẹn jáde báyìí nínú omi irun ẹ̀ fẹ́ẹ̀ tó about 25 inches tó ń wọ ilẹ̀ ojú ẹ̀ rẹ̀ dúdú bí èédú pé ṣé o mọ ọmọ yìí ọ̀pọ̀ ẹlẹgbẹ́ náà ké ní church sí solution sí mbẹ́ ẹ dẹ̀ fi programs upon program fi ń dè wọ́n mọ́lẹ̀ tí mi náà mo ní káwọn kan lọ wá èpo ẹyin igúnnugún kí wọ́n lọ tó bá jó obìnrin ní ẹ kàn fi àtàrí méje sí kan lọ wọ́n ṣá nígbẹ́rẹ́ méje ní àyà méje lẹ́yìn wọn ò lè jí ẹgbẹ́ kì í ṣọ orílẹ̀ ayé yìí wọn àdègbè Jésù kò dá wa lóhùn lọ́nu gbogbo everybody pa o Dádì Adébóyè yẹ kí mo dárúkọ wọn EA Adébóyè Enoch Adéjàre kì í ṣọmọdé WF Kúmúyì kì í ṣọmọdé àwọn lè rí ìrànlọ́wọ́ àti àánú àwọn arúgbó tó ti lọ gbà àjàmọ́ fọwọ́ sọ kí ìṣègùngùn wòlíì tó bá gbóná generation ó jogún àgbàrá bí àjẹ́ bá gàba ohun ẹnu ayé padà gbégun bá wọ inú ẹ̀kú apàǹdọ́ ti darí ọ̀run bóyá gbogbo nǹkan ẹ bá wá ta ló ràn yín wá lára àwọn tó ń gbálẹ̀ bíi ọkọ ẹ̀ ló ní kán lọ múṣẹ́ mi lẹ̀ Ọlọ́run ò gbà mí láyè láti sọ̀rọ̀ ni ẹni èmi ò máa sákò Nàìjíríà ní má dárúkọ ìwà àgbájá ń bá wọ. gẹ́gẹ́ bí ìṣe wa ní ọ̀sẹ̀ yìí a tún ti dé bí a ṣe máa ń dé a fẹ́ ṣe àyájọ́ àjíǹde òun ni ó ṣe okùnfà àlejò wa tí a mú wá lónìí àlejò wa náà ni Prophet Emmanuel Olúmúyìwá àwọn ni President Voice of the Lord Evangelistic Ministry VOLEM wọ́n dẹ̀ tún máa ń pè wọ́n gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wọ́n sí Atóbijù World Outreach AWO
àwọn míì á kàn ní awo àwọn míì á pè ní awo bó ṣe jẹ́ bí gbogbo ẹ̀ ṣe rí gbogbo ẹ̀ náà ni wọ́n máa yànnàná fún wa ní orí ètò ní òní bọ́ kí a tó máa lọ ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá ti ń gbọ́ ètò tòní ẹ bá wa like ẹ bá wa share ẹ dẹ̀ bá wa comment láti lè ṣe jẹ́ kí ètò yìí kó rìn dáadáa ẹ kú kalẹ̀ sà. ẹ pẹ̀lẹ́ sà. adẹ̀kú ọdún àjíǹde. a ṣe mí lágbára Ọlọ́run. ó ti tójọ́ mẹ́ta tí mo ti máa ń wò yín dáadáa lórí ayélujára. ẹ ṣeun. mo wá rí i pé preaching tí yín sermon tí yín ó yàtọ̀ sí àwọn sermon tí mo ti máa ń gbọ́. ìwàásù tiwa. ìwàásù yín nǹkan tó ta mí nídìí kan nìyẹn pé ta ni ẹni yìí ẹ bá wa júwe ara yín. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ó dàárọ̀ tí gbogbo èèyàn mọ̀ ní good morning good afternoon good evening good night. orúkọ àwa kékeré náà ni wòlíì àti àjíǹrere Emmanuel Olúmúyìwá Olúwaṣíjì ọmọ Atóbijù kejì gbogbo ayé mọ̀ sí àwò ní Facebook and TikTok ojú òní tí wà sá. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ láti kékeré ibo lẹ ti ṣe kékeré ibo lẹ ti ṣe ọ̀dọ́ yín kó tó wá di pé ẹ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run. ẹ ṣe sá ìjì ńlá lẹ béèrè yẹn o ìjì afẹ́fẹ́ kọ́ o the word ìjì n ti máa ń da gíráàfù ẹ̀ dàrú kí ibi tó ń lọ kó lè má fi rọrùn débẹ̀ lẹ béèrè wẹ̀rẹ́ yẹn ẹ ṣeun. Ìbàdàn bíi ni ìyá mi àti bàbá mi ti lóyún ara wọn ti lóyún wa 4 months and 6 months and 6 weeks 4 months 4 weeks èdè èdè wà láàrin àwọn méjèèjì bàbá yẹn fi òun kún báyìí ó fẹ́ escape mọ́ ìyá mi lọ́wọ́ ló fi gbá inú aláboyún oṣù mẹ́rin àti ọ̀sẹ̀ mélòó kan wọ́n rí i pé ẹ̀jẹ̀ ó ń jáde bàbá tó bí mi àti ìyá mi bí mo ṣe wáyé lẹ béèrè gbólóhùn aṣọ wà nọ́mbà rọ̀ṣù wọn lọ sí Òkè Àdó hospital kan náà bàtàn débẹ̀ wọ́n ní wọ́n ní láti kó oyún yẹn jáde wọ́n dẹ̀ kó lẹ́yìn ọ̀sẹ̀ méjì náà rí i pé ọwọ́ báyìí ó tún ṣe báyìí nínú ìyá lẹ́yìn tán ti kó kúrò evacuation tán ti kó pé ìyá tún feel pé nǹkan kan tún ṣì ń move lára wọn nọ́mbà tún lọ pé ẹ wá o bí àwọn kó tán bàtà máa padà ṣe tán pé ní scan náà rí i pé ọmọ kan tún ṣì wà ní inú ìbejì ni ló bá gbéra pa ìbẹ̀rù ti sá lọ sí CAC Olúgbòde ní odò ọ̀nà onífàájì ni bàbá tó bí mi ó rẹwà lọ́kùnrin. ẹ̀yin náà ṣe rẹwà. ẹ ṣeun gan ò ní ṣe yín. tó bá rẹ̀yìn náà ó pé. Ọlọ́run ṣeun ìyẹn là ń jẹ tàbí rẹwà tó báyìí. náà bá sá lọ kúrò nílé pé kọ́ má tún lọ fi ẹ̀ṣẹ́ yọ oyún eléyìí nítorí Olúwa ló mú eléyìí wá nìyẹn Olúmúyìwá yẹn wọ́n wá sá lọ sí Olúgbòde kan náà ibẹ̀ ló wà ó ń jẹun ó ń bá wọn gbá gbogbo chọ́ọ̀chì wẹ̀ mọ́ra wọn á lọ bí iṣẹ́ á padà síbẹ̀ níjọ́ tó máa bí mi wọ́n lọ fún ìpàdé gbogbo àwọn gbogbogbò táwọn Christ Apostolic Church máa ń lọ so kò sẹ́ni kankan lé bàbá ṣẹ́sìn nìkan ló wà nílé àwọn olùṣọ́gbà náà máa ń pè wọ́n so bọ́mọ ṣe mú mi bọ́mọ ṣe mú wọn náà bá gun wọ́n fẹ́ kú síwájú Olúwa náà ṣe lọ gun pẹpẹ láì mọ̀ pé ọ̀rọ̀ ti ṣáájú lẹ́nu bàbá Adélé bàbá wa láàṣì èsì ní 1954 ní Òkùkù lùdú mo ti wá ibẹ̀ ló wà tó ti bímọ kò sẹ́ni kankan tó gbẹ̀bí ẹ̀ tó fi ọwọ́ báyìí fa ìkejì ọmọ tó ń pè ní placenta fúnra ẹ̀ ló dáwọ́ ọmọ ó dẹ̀ tẹ̀ láwọn èèyàn wá wọlé náà wá bá ń bẹ ẹ̀jẹ̀ lórí pẹpẹ ní Olúgbòde kan náà 1973 then that time ní February bàbá mi ti dé pẹ̀lú bíà ìgò gúdà lọ́wọ́ ó débẹ̀ ó wá wò ìyàwó ẹ lórí pé ẹ kú oríire o ẹ kú ewu ọmọ o ọjọ́ tán bí mi náà sọ mí lórúkọ pé ọmọ wo kí ló bí ọkùnrin Emmanuel ọmọ yàrá máa jẹ Olúwa mọ́mọ́lé wa lóde Olúmúyìwá orúkọ yẹn náà dẹ̀ náà ti sọ 1954 Olúwo ló kọ́ lẹ̀ látẹnu bàbá Babalọ́lá ní Òkùkù nílé Ṣàìwò so ìdí tó fà á nìyẹn ibẹ̀ yẹn láwa ti bẹ̀rẹ̀ sí dàgbà ní Òkè Àdó nìbàdàn
ilẹ̀ ti ṣe kékeré. àti kékeré so ìgbà tí mo pé ọmọ ọdún méjì ní wèrè kan kọjá ládùúgbò ló gbé mi ló jí mi gbé for 40 days. wèrè. bẹ́ẹ̀ ni sà wọnú agbo ọ̀gẹ̀dẹ̀ fógójì ọjọ́ ọ̀sán àti òru bí kò máa ọmọ ọdún méjì 2 years at least ìgbà tí mo ń dàgbà náà sọ ìtàn yẹn fún mi so bí kò rókù eku òkú adìyẹ tájọ ń jẹnu gbó tí ó wà nìyẹn ìjọ tó wá pógójì ọjọ́ gangan tó gbé mi jáde náà wá gbogbo àdúgbò wa pé Emmanuel tó ń wá òun lélẹ̀ yìí o ló wá pèdè kan pé ìyá mi àti bàbá mi ò mọ iye ọmọ tán bí ìjì kan dẹ̀ ń bọ̀ láàrin ogójì ọjọ́ yẹn lòun fi gbé nítorí rí àwọn òrí òun ti gbé lọ ó ti péjọ ogójì ọjọ́ lónìí ẹ̀gbọ́n mọ̀ yín wèrè yẹn tó fi kú wọ́n máa ń kí wa ńlé mo gbọ́njú mọ wèrè yẹn ní Àrẹ̀sà ní Òkè Àdó. bí ọmọ ọdún mélòó ni kó tó di pé ẹ̀rí wèrè yẹn mọ́. 14 years. láti ọmọ ọdún méjì. bẹ́ẹ̀ ni ibi tí n bá wà tí n bá tiẹ̀ rí láàrin oṣù mẹ́rin márùn-ún á wá mi wá akàndéédé kanra nígbà tí mo wà ní Òkè Àdó Baptist Primary School wọ́n máa wá sí school lókè Àdó bí níwájú Ebenezer. a wá wọ́n ti mọ̀ ní school a dúró ní break time èmi àti ẹ̀lájọ́ máa wà máa lọ ra oúnjẹ àjọ máa jẹ ni tẹ́bá ń lọ ilé àjọ máa ń lọ ilé ni wèrè pọ́nbélé wèrè tí ò sí aṣọ lára ẹ̀ bẹ́ẹ̀ fún láṣọ á yan dànù so wọ́n ti mọ̀ mí mọ́. kí lè wájú máa ń sọ pàtẹ́ ti gbọ́n. èmi àti ẹ̀ ó jẹ́ kí n mọ̀ yìí pé ayé ju bá a ṣe ń wò lọ wọ́n máa ń sọ àwọn kan tí ó ṣòro gbàgbọ́ ìgbà tí mo tó dàgbà mo tó mọ̀ pé so lẹ́yìn orílẹ̀ èlógún èlò tún ṣe kù títí tó fi wá kí kádàrà wá tu àká tó ń fi bá tiẹ̀ lọ tẹ́mi náà fi yí. ó kàn lọ ẹ̀rí mọ́. a gbọ́ pé ó kú síbi kan mo dẹ̀ lọ bẹ̀ mo bó ku ẹ̀ ń bẹ̀ ẹgbẹ́ òkú ìjọba ni ó kàn wù síbẹ̀ náà ló dẹ̀ rà bọ́ mo rí i pé ó ga o bọ̀ oore tó ṣe mí nìyẹn nígbà tó wà kékeré so láti ibẹ̀ yẹn lọ mo fail. ẹ dárúkọ primary school pẹ́ lọ sí primary school. Òkè Àdó primary school a lọ sí Ṣùbọ́lá èmi àti Ọ̀níyàn bẹ́ẹ̀ ni Ṣùbọ́lá èmi àti Ọ̀níyàn fífẹ́ yìí a lọ Ṣùbọ́lá Pastor Kúnlé Tinubu from Tinubu's family ni ìyá mi ti jáde wá so Pastor Kúnlé Tinubu ló máa ń kó èmi àti Ọ̀níyàn fífẹ́ yìí lọ sí school ìyẹn Ọ̀jájá 2 tó wà lórí ìtẹ́ lónìí ní kékeré bọ̀dá Adémọ́lá Tinubu Táyọ̀ Àìná gbogbo abẹ́yẹn Gbóyèga Tinubu wọ́n máa ń kó wa lọ ńgbà yẹn so mi ò pẹ́ ń bẹ̀ bí oṣù mẹ́ta mo lò ní Ṣùbọ́lá mo kúrò. wọ́n dẹ̀ mọ̀ yín. ọlọ́mọ mu wa so after that a padà a kú Òlòkè Àdó àwa ń gbé mọ́nà tán níwájú All for God ibẹ̀ là ń gbé tá a fi dàgbà díẹ̀díẹ̀ mo lọ sí Celestial Church of Christ High School so àti mo tún kúrò mẹ́yẹn tán níṣẹ́ ni wọ́n fi wá sí ilé káàkiri nítorí ìpọ́njú àti ìṣẹ́. ẹ̀dùn ká tó lọ láàrin nígbà tí màmá yín bí yín. bẹ́ẹ̀ni. kí wàá ní bàbá yín ṣe ń pé wọ́n ti kọ́kọ́ fi bóyá bí ìjà tó jẹ́ kí. èdè àìyedè inú ẹ̀ dùn ni inú ẹ̀ dùn ló ṣe wá bó ṣe gbọ́ pé òun ti bímọ bàbá ti wà òkè níbi tó wà lọ́run ló ṣe wá gbà tó débẹ̀ tó bá mi níjọ́ tó ń bí mi gangan ló sọ mí ní Emmanuel God with us Olúwa mú ìwá orúkọ yẹn talí pẹ̀lú orúkọ tí wọ́n ti gbà á lẹ̀ tẹ́lẹ̀. wọ́n ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so but ọtí ò pa orúkọ yẹn mọ́ lára ṣe gbọ́ Yorùbá mi so orúkọ yẹn náà tó sọ mi yẹn náà mò ń jẹ́ láti gbà inú ẹ̀ dùn ni ó dẹ̀ gbé nǹkan ẹ̀ wọ́n dẹ̀ tẹ̀lé tó ló fẹ́ da ṣọ́ọ̀ṣì mi yẹn pé ọmọ òun lélẹ́yìí ẹ bó ń gbé nǹkan pé ẹ wo ogun ṣe kí ni ó ti ṣẹ́ ẹ jẹ́ kó rọra má ṣe kí ni gbé nǹkan ẹ̀ lọ. màmá yín wá padà sọ́dọ̀ wọn. wọn kọra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sá kó lè rí ọmọ yẹn bí nílé ni so àwọn tó máa lógo láyé wọ́n máa ń tẹ̀lé káàkiri láti inú yín kó tó di bó dáyé ni bó ṣe rí nìyẹn sá. ẹ wá ń sọ nípa ìpọ́njú so iṣẹ́ bàbá yẹn dàrú adẹ́n tí wọ́n pín káàkiri tá à ń gbé ilé ọ̀rẹ́ ilé àbúrò ló fa kámátì skul kan dé ìkejì from Celestial Church of Christ High School ní Òkè Àdó mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ kò jìnnà sí Òkè Àdó High School ní Joyce B Road nígbà yẹn lọ sí church bàbá kan tó ń pè ní bàbá Ṣeun CAC Èbúté Yíyanjú màmá Bọ́lá rẹ̀ máa ń bẹ̀rẹ̀ wọn máa ń kọrin nígbà yẹn lọ́dọ̀ wà lọ́n so láti bẹ̀rẹ̀ lọ àtúkúrò àwa sí mọ́nà tán from mọ́nà tán mo join Bishop Phillips Academy GS3 yẹn mo wá repeat lẹ́ẹ̀mejì wọ́n fi wá fún mi ní special invitation pé you are advised to withdraw lọ kọ́ mẹkáníìkì oríire rọ̀ mọ́wé so mo lọ mo ti kúrò níbẹ̀ mo gba Kánò lọ. ẹ bẹ́yà ìtorí poverty yẹn ò jẹ́ kí. ìṣẹ́ wà ń bẹ ọmọ tó yẹ kí ó lọ sí school regularly
lọ bí ẹ̀mẹ́fà ló ń lọ sí skul ní táàmù kan kí ló fẹ́ mọ̀ ìṣẹ́ ní máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́ yí dànù ẹ̀rẹ̀ ọmọ tó bí ní Banana Island lẹ́kọ̀ọ́ ń sìn àtọmọ àlíwò ń bì kẹ́kọ̀ọ́ wọn papọ̀ tí ọmọ àlíwò máa ṣoríire ju ọmọ Banana Island lọ Ọlọ́run ló dáwọ́lé. má lè ṣe wọn sọ àwọn òyìnbó tẹ́ ń sọ because. ìbápàdé ni when you are not ordinary supernatural things will be happening to you. bí mo ṣe wà yìí kíndìnrín kan ni mo ní náà bímọ mi one kidney. kidney kan ni mo ní mi ní méjì. ṣíṣe kó bá bóyá ó bá evacuation yẹn lọ ń gbà yẹn. kò bá lọ kò bá evacuation lọ torí ẹ̀jẹ̀ mo ṣe wà nínú ìyá mi mi ò tí ì fọ́ọ̀mù bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tí tọ́lọ́ bá fẹ́ ṣe nǹkan ní pé hospital náà bí mi sí nígbà yẹn ṣe wọ́n á ṣe total diagnosis wọ́n á fi mọ̀ nígbà yẹn pé ọmọ yìí o lójú tiwọn pé kò pé but church náà bí mi sí wọn bí mi sí hospital. so wọn tètè mọ̀. mo ẹ̀ṣẹ̀ mọ̀ ń sìn just 2 years ago. Yes sir, and I'm above 50. kí ló ṣẹlẹ̀ kí ni àwọn kan tó ṣẹlẹ̀ tẹ́ fi. ẹ ṣe mo parí ìgbélé ọdún méje. ọdún méje. bẹ́ẹ̀ni mo ṣe ọdún kan láì rọrùn mo ṣe ọdún mẹ́ta láì jáde mo ṣe ọdún méje pẹ̀lú bíríbírí 40 ọjọ́ tí ẹ̀jẹ̀ ń yọ nímú lẹ́nu ní ìdí mo gbẹ̀jẹ̀ kó tó ké mo come back to normal àti omi so kò natural ìgbà tí mo wá ṣe tán bíi 6 months after mo wá rí i pé jọ́kan mo kàn ń yàgbẹ́ mo kàn bá ẹ̀jẹ̀ nínú toilet bí half of a bottle water mo dẹ̀ ya ẹ̀jẹ̀ for 28 days ló fa kí n lọ sí total health care ní Bódìjà gbàtàn diagnose mi náà rí i pé ẹ̀sà ṣé mo ta kidney kan nù kidney mi ni cancer àṣẹ mo ti ní cancer gba yẹn 40% spread ibi tó fa ìmọ̀ tí mò ń sọ káàkiri lónìí nìyẹn o tí o bá ṣìyàn rìn ní proof even nínú system wọn ní wọn pè kan ní website are you with me. AI ní nísìn so now ibo náà ti dé àwọn knowledge yẹn Africa náà ti kó lọ sà wọn fi religion bambuzu wa religion without benefit mo dẹ̀ ń báyà mo sọ báyìí nínú omi live and direct mo wá ń bí wọn kí mọ́mì bàbá yẹn sọ pé òun ló ń bí mi kí lórúkọ bàbá yín ó sọ bàbá ó sọ abájọ ń wòra wa nínú omi ó wá ní ìyá ẹ̀ máa wá síbi lọ́tùnla òun á fi tó ní òun fi wọ̀ mọ́mì mi wá o láti Ìbàdàn wá sí Kìtì àbádébẹ̀ bàbá yẹn ṣe wá láìsí tẹlifóònù ló ń jẹ́ tẹlifóònù mo ṣe rá mi mú nìyẹn ló wá mi lọ sínú igbó oko awo ilé wa kó má lòkó títí ẹ̀ ó bí ọmọ tó pọ̀ ọjọ́ kan ṣoṣo náà pa 40 mọ́ bàbá yẹn lọ́wọ́ tó sin òkú 40 ọmọ ló mú wọ bínú wọgbó lọ ní Ìjẹ̀bú tó fi di awo bàbá ayọ̀ pàtàdé ọ̀pádọ̀tún ní Ìrẹsì Òbí olókè méjì takọtabo òrégbòdò dájọ́ egúngún oríkìtàn kí wọ́n nìyẹn àwọn lọ́ọ́ máa pàtẹ ìjọ̀gbọ̀n mákùtà akọ iná tó ń bójú orin àríṣe láàrin àjẹ́ so ibẹ̀ ni màmá mi ti wá ló ti mú mi sí bàbá yẹn ti mú mi lọ sínú igbó inú kòkò 39 days nínú àgbo lórí iná n tó bá mọ̀ ò mọ̀ ló wá sọ fún mi pé òun rí ọwọ́ kan lára mi tí wọ́n fi ìṣó dá lu báyìí pé ọwọ́ yẹn ló máa padà lò mí o láìsí àṣẹ Jésù Olúwa tó ń sọ tá à ń sọ àyájọ́ ẹ̀ ní ti àjíǹde awo ń sọ fún mi pé òun rí ọwọ́ kan tó ń tẹ̀lé mi tí wọ́n fi ìṣó báyìí tó fi dá ọwọ́ ẹ̀ báyìí méjèèjì lù pé ọwọ́ yẹn ló máa padà lò mí òun fẹ́ jẹ́ kí n di ọmọ kan gbé mi wọgbó kan tẹ̀ mí lódù kí n donífá bọ̀ ó sọ pé n tóun rí ni pé ọwọ́ kan tó ti fi ìṣó báyìí tó ti fi lu ó ń tẹ̀lé mi pé ẹni yẹn ló máa padà lò mí o. so now ibi tí mo fẹ́ ká lọ bẹ̀ láti bẹ̀rẹ̀ ìwádìí iṣẹ́ ìránṣẹ́ yín babaláwo ló predict ẹ̀ láti Babalọ́lá ló sọ awo tó dífá nígbà tí Babalọ́lá dákú lókùkù ní 1954 ó ń ṣe ìsọjí wà ní bíríbírí 40 ọjọ́ on the bẹ́ẹ̀ 29 days ó ti wà exhausted ó ti wà dehydrated kò sómi mọ́ lára ẹ̀ ó wá fẹ́ lọ mu omi nínú odò tó ń pè ní odò lókùkù ni ó wá gbanú oko bàbá grandpa tèmi kọjá ìyẹn dẹ̀ jẹ́ Balógun ilé bàbá ń di Ògùn náà ń pè ní Òkùkù ilé Ṣàìwò nílé ọlọ́kọ̀ ló wá mọ̀ ní ilé ẹ̀ pé ẹnìkan ti wà ní oko bàbá wa láṣubú síbẹ̀ ó dákú ló wá fi ọ̀fẹ́ wọ́n pè ní àfẹ́rì ó disappear nílé tiẹ̀ ó rí appear ní inú oko ló bá bàbá yẹn bí tó ṣubú sí pé olómi tútù àmọ́ kì í ṣolè oògùn kan ló mú ilé kì í ṣe oògùn ló mú ilé something must happen ló wá fi àfẹ́rì gbé
àti ọ̀fẹ́ àgbẹ̀fúyẹ́ ó gbé lọ sí palace ẹ̀ ó wá ní kí ara àwọn ọmọ ẹ̀ kán lọ lu aago gbogbo aago tó wà nílùú kan wá dífá kí ló fà á tí bàbá yìí fi ṣubú sínú oko náà sọ pé ó ń bá elédùn àárín ìrìn àjò 40 ọjọ́ kò jẹ́ kó mú ó ti rẹ̀ bí èèyàn ní àgọ́ ló ṣe ṣubú síbẹ̀ yẹn ó ní ajá kan tó máa ń tẹ̀lé ajá yẹn jẹ́ Babájídé pé wà ní Iléṣà náà wá pa àgbọn náà paroko sí àgbọn náà rán àgbọn níṣẹ́ àgbọn pòórá ó lọ láǹdì ní Iléṣà bàbá Babájídé rí nígbà yẹn all these fathers tá à ń sọ yìí wọ́n ní àfẹ́rì lọ́wọ́ àwọn Babalọ́lá ni o Babájídé all these fathers of faith gbogbo wọn pátá both Kérúbù and Séráfù mi lẹ́mìí mímọ́ òsì but they have it torí kò sí mọ́tò ń gbà yẹn and they travels everywhere wọn ò jalè wọn ò ṣe nǹkan burúkú so náà fi nílé ní orí ọ̀fẹ́ àti travel from one place with confidence ni authority ní orí afẹ́fẹ́ la wà sá gbogbo ẹ̀kọ́ lórí spirit dára knowledge but ta ló ní knowledge bọ́dọ̀ náà ló ní má lò fún nǹkan burúkú is the issue so ìgbà yẹn ni Babájídé náà wá disappear ní Iléṣà ó land lókùkù àtò débẹ̀ ló bá babalá tó ṣubú ní àǹtá àwọn babaláwo yìí ká over 200 nínú aṣọ àwọ̀já white mo wọ̀ ṣáàkì kọ́ babaláwo náà ló ṣáàkì bọ̀ so ọ̀já ni tí wọ́n wò yẹn wọ́n á sọ fún pé Ifá sọ pé ìwọ ló máa ń tẹ̀lé bàbá pé àwọn ti ń wá wọn káàkiri torí wọn bàbá yẹn náà gbogbo táìmù yẹn pẹ̀lú iṣẹ́ tó ń tọwọ́ ẹ̀ ṣe ló ṣe máa ń gbénú igbó from one tí lè bá ti dìde á kúrò ńbẹ̀ àwọn yẹn máa ń fẹ́ ní 24 hours so wọ́n jẹ́ kó ní ìsinmi so one place to another lóyún orí òkè ṣe pọ̀ káàkiri ní CAC so from there náà wọ́n sọ pé wọ́n ní kọ́ Ifá ní pé kọ́ máa po ògì ní òlòǹgbò kó yọ kó ṣàn kó tẹ́rẹ́ kọ́ máa rọ́ sí lẹ́nu pé kò ní lajú àfogójì ọjọ́ yẹn tó bá fi máa pé so Babájídé was with Babalọ́lá for that day gbà tó wá lajú ló wá rí Olúwo yẹn pé ìwọ ló dífá tó sòótọ́ àárí koríko lẹ́fọ̀ọ́ ẹ̀ awo tòótọ́ nìyẹn mo sọ ẹ́ dolúwo lónìí Olúwo tó sọ dáhùn pé ìwọ ni wàá gbé mi lóko tó jẹ́ grandpa mi pé ó yẹ kó joyè kan bọ̀ nítorí pé a fẹ́ san oore tó ṣe bàbá tó wá jẹ́ tí bàbá tèmi kò ní lè rí oyè yẹn jẹ kó má di pé èmi náà máa continue oyè yẹn ní jíjẹ a máa bí ọmọ kan nínú ọmọ yẹn tó jẹ́ Samuel which was my father yóò bí ọmọ kan ní Ìbàdàn á bí sí Olúgbòde lórí pẹpẹ Ọmí Àdìó ni yóò ti bẹ̀rẹ̀ bàbá Bájídé wá kọ orúkọ yẹn sílẹ̀ babaláwo yẹn náà kọ sílẹ̀ babaláwo mú tiẹ̀ ó lọ 1954 Babájídé mú tiẹ̀ àti babalá wọ́n bá tiwọn lọ èmi wá ìgbà tí mo wá di pé call ti dé tí gbogbo ẹ̀ le tí kò yé mi ìgbà mo sọ pé mo àti ra irọ́ kò sórí òkè tí mi ò dé sà bó kówó dórí òkè wàá fi sanwó tán kó tó padà sọ̀kalẹ̀ ni bó o bá ṣọ́ra ó tún ya owó kúrò mí lọ́lọ́run kì í gbàdúrà torí àwọn kan náà tẹ orí òkè yẹn dó àwọn tó tẹ̀ dó wọ́n fi ìṣọ̀kan àti ìwà mímọ́ àti inú kan wọn ò ní ambition fún material things kó gun wá bẹ́ẹ̀ kò ṣẹ́ kọ́nẹ̀ bá tiwọn lọ tó bá mórí padà wá san orí that is their own but not on like all this we new generation afẹ́gun private jet are you with me nǹkan tó dáa ni nǹkan tí ò dáa ni ní generation yìí ebi ń pa àwọn èèyàn ara ni àwọn èèyàn tíṣẹ́ bá débẹ̀ ẹyọ kan tọ́lọ́n bá pa mí tẹ̀ is okay